Tobi Amusan wọ gàù bí àjọ tó ń rí sí àyẹ̀wò oògùn olóró. Wọ́n fẹ̀sùn kàn án wípé ó máa ń lo oògùn olóró láti sáré ìdárayá ni. Àjọ tó ń gbógun ti lílò oògùn olóró àti àjọ tó ń rí sí eré ìdárayá àti ti àwọn obìnrin, wọ́n ti fi ẹ̀sùn kan gbajúgbajà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ obìnrin tó gba àmì ẹ̀yẹ láìpẹ́ yìí wípé ó máa ń lo oògùn olóró láti sá eré ìdárayá ni, lẹ́yìn tó kọ̀ láti ṣe àyẹ̀wò oògùn olóró nínú iléeṣẹ́ àjọ ọ̀hún. Amusan ló fi ọ̀rọ̀ náà léde lójú òpó Facebook rẹ̀. Ó ní lónìí ní àjọ Athletics Integrity Unity AIU wọ́n fẹ̀sùn kàn mí pé mo rú òfin ṣíṣe àyẹ̀wò lílo oògùn olóró lẹ́yìn tí mo ṣe àyẹ̀wò náà lẹ́ẹ̀mẹ́ta léra lọ́dún kan sẹ́yìn. Ó ṣeé ṣe kí Amusan kó má lè kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé World Championship tí yóò wáyé lóṣù tó ń bọ̀. Àmọ́ ṣá o, Amusan ti fèsì lórí ojú òpó Instagram rẹ̀ tó sì sọ yí pé òun kò lo oògùn olóró kankan àti pé irọ́ ni wọ́n ń pa mọ́ òun. Ó ní gbogbo ìgbà ní àjọ AIU wọ́n máa ń fi ẹ̀sùn kàn mí tí wọ́n sì máa ń ṣe àyẹ̀wò fún mi ní gbogbo ìgbà, ṣùgbọ́n lọ́wọ́ yìí mo kọ̀ láti ṣe àyẹ̀wò. Mo ti ṣetán láti pe ẹ̀sùn yìí níjà. Àwọn mẹ́ta tó jẹ́ adájọ́ eré ìdárayá ni yóò sì jókòó lórí ọ̀rọ̀ náà kí a tó bẹ̀rẹ̀ ìdíje ife ẹ̀yẹ àgbáyé lóṣù tó ń bọ̀. Òfin àjọ náà sọ wípé ẹnikẹ́ni tó bá kọ̀ láti jọ̀wọ́ ara rẹ̀ fún àyẹ̀wò oògùn olóró nígbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin ọdún kan ní àǹfààní láti kópa nínú eré ìdárayá náà fún ọdún kan tàbí ọdún méjì. Ọjọ́ àìkú tó kọjá ni Amusan ṣẹ̀ṣẹ̀ gba àmì ẹ̀yẹ Diamond League ní orílẹ̀-èdè náà tí gbogbo àwọn ènìyàn sì ń fò fáyọ̀. Àárín ọjọ́ 19 sí ọjọ́ 17 oṣù kẹjọ ni ìdíje World Athletics Championship yóò wáyé ní olú ìlú Ohun, níbi tí ìrètí ti wà pé Tobi Amusan ni yóò tún kópa níbẹ̀, ṣùgbọ́n lọ́wọ́ yìí ó ṣeé ṣe kí Tobi Amusan kó má lè kópa nínú eré ìdárayá àti ti àwọn obìnrin tí yóò wáyé.